فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله تعالى عليه وسلم وعليه وصحابه وسلم تسليما. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àláfíà àti orí ajẹjẹ tán kó máa bá ògbé tí tó ń gbọ́ àtọ́jú tó ń wà nulẹ̀ eré la fi ń kí n kọ́ àpòrà sórí ètò Islam náà la tó gbé afẹ́fẹ́ láàárọ̀ yìí arúgbó fọba tó mú wa lọ lánàá tó tún fi àánú àìdá padà ní àárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run àwa láma wa ẹ̀yin náà láti máa bá nǹkan kan ní ṣe àláfíà ẹnì kankan nínú wa pẹ̀lú ògo ọlọ́run ọba tó jẹ́ ká bẹ̀rẹ̀ Ramadan ení èjì ẹ̀ta ẹ̀rin alhamdulillah Ramadan náà má ti fẹ́ kún sí méjì pẹ̀lú ògo ọlọ́run tílẹ̀ tó ní bá ṣú Ramadan di mẹ́rìnlá kọ́lọ́n dákunjọ kọ́lọ́n gbà fún wa lẹ́sìn má sì ṣètọ́dún yìí láṣẹ mọ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa àtàwọn àtẹ̀yìn àti gbogbo àwọn olólùfẹ́ ètò yìí pàápàá jùlọ àwọn tí wọ́n ń fún wa lówó tí wọ́n ń ṣagbátẹrù èkótó yìí àwọn tó ń fún wa lẹ́bùn àwọn tí wọ́n jẹ́ alámọ̀ràn wa àwọn tí wọ́n ń béèrè pé báwo ló ṣe rí ọlọ́run dákunjọ gbogbo wa pátá jẹ́ kẹ́mi wa gùn púpọ̀ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ìláyé kó sì já tẹ́wọ́ gbà fún wa bí hákìlá hawla wàlá quwwata illa billahi ìlàrí lazim ọtún mi ìlà tí mo wá láàárọ̀ pẹ̀lú ògo ọlọ́run bó tiẹ̀ jẹ́ pé lánàá mo ṣàdéhùn kan pé láti yunifásitì la sì ń lọ gbé èèyàn kan wá pẹ̀lú ògo ọlọ́run àwọn stars wa tó wà ń bí báyìí náà àwọn náà lọ yunifásitì ṣùgbọ́n torí pé nǹkan tí a fẹ́ gbé kókó ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò láti ọ̀dọ̀ bàbá wa tí a rò pé wọ́n ń bọ̀ tẹ́lẹ̀ ọlọ́run bá sọ pásíkò tí tó lé ní owó ṣàwọn pé wàhálà àwọn àfáà pọ̀ gan nínú Ramadan ó ṣe ara gbẹ́dẹ́ wọ́n sọ pé ara ò ní lè gbé so à ń láti wá ìkan nínú àwọn àfáà wa tẹ́ pé kékeré ni wọ́n ti ń tọ́ wa bọ̀ wọ́n ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ olùkọ́ ni wọ́n àgbàfà ni wọ́n àwọn tí wọ́n jẹ́ mudiru mọ́ríkàz ní ìlú Ìjẹ̀bú-Òde ìkan nínú àwọn mọ́ríkàz wa ń Jẹ̀bú-Òde ẹ ti mọ̀ pé àfà tó dáńtọ́ lẹ́nu la gbé wa kókó tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí òun nǹkan tá a pè ní Ramadan the month of worship and sacrifice oṣù Ramadan oṣù ẹ̀sìn oṣù àpọ́nlé oṣù ìjọsìn oṣù àánú ṣùgbọ́n a fẹ́ àgbéyẹ̀wò pé lẹ́yìn bá a ṣe ń ṣe kùkù kẹ́kẹ́ nínú Ramadan tí Ramadan bá wa lọ kí ló fà á tó fi máa ń dínkù lára wa ìyẹn gan ni tá a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí ṣùgbọ́n àkọ́ gbéyẹ̀wò pé lóòótọ́ oṣù ẹ̀sìn ni oṣù àánú ni oṣù ìkẹ́ ni ká tó wá fún ibọ̀ balẹ̀ pé tó bá wá ṣe tán kílé tó fi ń kúrò lára àwa mùsùlùmí ìyẹn ni tí a fẹ́ gbéyẹ̀wò ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa lórí ètò yìí ẹ jẹ́ ká lọ sókè lọ́run lè ṣe alálùbáríkà tá bá padà wá dé kétò wa tẹ̀síwájú. tí o bá fẹ́ ra oúnjẹ tó pójú owó fáwọn nǹkan ọ̀sìn rẹ tí yóò sì jẹ́ kí wọ́n tètè dàgbà ní kíámọ́sá tàbí kí wọ́n tètè pamọ́. iléeṣẹ́ FA Feed Mill Global Services ní kẹ́ẹ̀gbà lọ roller starter match roller finisher match layers match chicks match àti grower match wà lọ́pọ̀ yanturu lówó tí kò ga jọra lọ tí àjọ NAFDAC sì fò tẹ̀lé pé ó pójú owó kò wá tán síbẹ̀ o. àtúndí poultry tá a ti ń sin àwọn abẹ̀mí bíi adìyẹ tó ń yé ẹyin ìyẹn layers màálù àgùntàn turkey ẹja àrọ̀ ewúrẹ́ kírètì ẹyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. iléeṣẹ́ FA Feed Mill àti poultry wà ní number 1 Alhaji Jogbo street off Awokoya street lẹ́yìn ilé epo Debash Oil and Gas Ìjẹ̀bú-Òde nípìnlẹ̀ Ògùn tí ọkọ̀ wá sì wà ní ojú ọ̀nà Ògbògbò sí Ìjàre lẹ́yìn St Luke Anglican Church Ògbògbò nípìnlẹ̀ Ògùn email fatifeedmill@yahoo.com tàbí ká ẹ pè nọ́mbà yìí 08033595545 àti 08055307993 nílé iṣẹ́ FA Feed Mill àti poultry ìrọ̀rùn àgbẹ̀ ló jẹ wá lógún. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Who's Salma? ẹ káàpọ̀ra láti iléeṣẹ́ FA Global Service Nigeria Limited àti iléeṣẹ́ Aspra Nigeria Limited àwọn iléeṣẹ́ méjèèjì ẹ mọ̀ pé òdu ni wọ́n lórí ètò ìwọ̀n kì í ṣe àìmọ̀fólókò ṣùgbọ́n nítorí pé àsìkò wa ò bá wa ṣọ̀rẹ́ ẹ jẹ́ ká lọ tààrà síbi tí a ti fẹ́ ṣiṣẹ́ Yorùbá ní tá bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe a kì í ṣọ̀lẹ àwọn stars wa tí wọ́n fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yé wa tí wọ́n fẹ́ fi wá mọ̀nà lórí ètò yìí ní àárọ̀ yìí lórí kókó tí a mú wa pé Ramadan
the month of worship and sacrifice oṣù àpọ́nlé oṣù Ramadan oṣù ẹ̀sìn oṣù ìjọsìn oṣù àánú àti ìkẹ́ni àwọn náà ni bàbá wa al-ustaz Abdulkadir Zakaria Iyaniwura tí wọ́n jẹ́ mudiru markaz al-haqq huda tó wà ní Ọ̀ṣìmọ̀rẹ́ nílùú Ìjẹ̀bú Òde. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá ẹ káàbọ̀ sórí ètò wa. Yes, sir. A kí ẹ̀yin nípa púpọ̀ torí pé iṣẹ́ Ramadan wallahi kódà wá tí àti ẹ̀ lọ́lé kéwòn àmọ́ pé iṣẹ́ làwọn àfáàṣe nínú Ramadan àmọ́ pé gbìyànjú pọ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ̀síìrì ọmọ kéwà àti bẹ́ẹ̀ lára iná la máa ka Quran kọ́lọ́n dákunjọ jẹ́ ká bá ń bi tó lérè kọ́lọ́n má fi nǹkan kan ṣe àláfíà ẹnì kankan wa kọ́lọ́n sì má ṣe lè láṣẹmọ fún wa bihaqi la hawla wala quwwata illa billah. kókò tí a fẹ́ gbé yẹ̀wò nítorí àsìkò ni pé oṣù Ramadan jẹ́ oṣù ẹ̀sìn ó jẹ́ oṣù àánú ó jẹ́ oṣù ìrànlọ́wọ́ ó jẹ́ oṣù ìtaọrẹ àti bẹ́ẹ̀ lọ. Báwo kí ló rọ báwo ló ṣe rọrùn tó fọ rí bẹ́ẹ̀ then tí Ramadan bá wá kásẹ̀ kúrò ńlẹ̀ báwo ló ṣe tún wá rí tó fi jẹ́ pé ìwà yẹn ìṣesí yẹn spirit yẹn ò sí lára wa mọ́ ọ̀yà. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin sayyidina wa habibina Muhammad al-amin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in. Àmín. Ní àkọ́kọ́ a dápẹ́ fún Ọlọ́run ọba Alhamdulillah. Ọba tí ó ṣe wá ní mùsùlùmí Alhamdulillah. ọba tó fún wa ní Ramadan. Alhamdulillah rabbil alamin. Nínú oore tọ́lọ́run ṣe fún mùsùlùmí náà ni pé Ọlọ́run dá àwọn nǹkan kan ṣàlẹ́ṣà tó yẹ pé kò fẹ́ẹ̀ sí láwọn ìran tó ti kọjá a fẹ́ lè rí bẹ́ẹ̀ni so ó fi Ramadan ó fi ṣẹ̀ṣà fún wa àdúgbò fún Ọlọ́run ọba lórí eléyìí a béèrè fún so ó mọ̀ọ́mọ̀ ṣe ó fi ṣèyọ̀ǹda fún wa Olúwa ọba kó dákun kó má káàánú yẹn kó má kọ́kọ́ lè wa lẹ́yìn kíkẹ́ Ọlọ́run atọ́rọ̀ kẹ́gẹ́ fún ẹni tí ó mú Ramadan wa àwọn ànábì Ọlọ́run pọ̀ ṣùgbọ́n ànábì tí Ọlọ́run fún ní Ramadan ọ̀nà ni Khasama Rasul tí ń ṣe àná Muhammad Olúwa kó bá kẹ́ ànábì bá ti gbà bá ti ṣe ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ mọ́sálà ńlá tí a fẹ́ wò kọ́ ṣe ń bẹ̀ wọ́n lé ànábì Ọlọ́run kó bá kẹ́ àná Muhammad lẹ́yìn kíkí Ọlọ́run àti kẹ́ ànábì àkí ẹ̀yin bàbá wa tí ẹ gbé ètò yìí dání láti àwọn ọdún tó ti pẹ́ tọ́lọ́run ò dẹ̀ jẹ́ kí ó já tó túmọ̀ sí pé Ọlọ́run gbà lọ́wọ́ wa náà nìyẹn iṣẹ́ ẹ̀sìn lẹ́yìn náà ń ṣe tọ́lọ́run àfáàgbà ní tẹ̀gbéṣẹ́ ìdání tọ́lọ́run ò dẹ̀ jẹ́ ó jábọ́ Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ láéláé gbogbo àwọn elétò àwọn tó wà nínú ilé tí wọ́n ṣiṣẹ́ náà àti gbogbo àwọn tí wọ́n jẹ́ kétò yìí lọ́nà Ọlọ́run kó bá wa ṣàlùkọ́ la hawla wala quwwata láti torí àsìkò láti lè bọ́ sínú ọ̀rọ̀ àkọ́kọ́ gbogbo wa láti mọ̀ pé Ramadan oṣù yìí oṣù àṣẹ àtọ̀dọ̀ Ọlọ́run ni tabadẹ́wò ntọ́lọ́run bá pàṣẹ a lè fi wé ntí ọmọ yẹn kan pàṣẹ bí Ramadan ṣe wà tó lọ ẹ pàṣẹ ká lọ sínú Al-Qur'an ní sábà máa káyà yẹn ní gbogbo ìgbà náà ni so Olúwa ní lẹ́yìn a'udhu billahi minash shaitanir rahmanir rahim Olúwa ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam Olúwa ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo nínú àwọn àpọ́nlé pàtàkì Ramadan náà nìyẹn Ọlọ́run ṣàráfà àwa kan láti gbààwẹ̀ yẹn so ìpè wá yẹn tẹ̀sírí fáàní tí ò sí fáàní mi so Olúwa ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam ààwẹ̀ aṣílọ́rọ̀ yẹn fún yín ọ̀gbọ́n síyàmù ló dágọ́ mẹ́rin àmọ́rú ó padà bá a sọ́n sálẹ̀ pé ṣá Ramadan tó fi padà dúró pé Ramadan ló wá ń sọ ó ní kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun bá a ti ṣe fáwọn kan ẹ mọ́ rúpọ̀ yìí nìkan ni o a ti fi ṣàpọ́nlé àwọn kan náà síwájú yín níta àdẹ̀fẹ́ mú bẹ́ẹ̀ náà ni pé a fẹ́ mẹ́ṣọ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba yín so ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ so tá bá wo Ramadan bólú wa ṣe pàtàkì ẹ̀ yìí a rí pé ntọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bá sọ lẹ́ẹ̀kan tó bá yẹ pé ọmọ èèyàn kan ló pàṣẹ pé ká gbàwẹ̀ yìí ó ṣe ṣe àyẹ̀wò pé kí ló dé tó ní ká kọ́ máa gbàwẹ̀ ṣùgbọ́n tó àṣẹ àtọ̀dọ̀ Ọlọ́run ni so iyì àtọ̀dọ̀ Ọlọ́run ni so ìyẹn jẹ́ àkọ́kọ́ tá bá wò àwọn ntí Ọlọ́run bá pè lórúkọ ní Ramadan ẹ̀yin náà ti sọ nínú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan so oṣù yẹn orúkọ tọ́lọ́run pè pọ̀ tá a fi mọ àwọn ìpàtàkì tọ́lọ́run bá gbé síbẹ̀
ṣáàrù tauba ṣáàrù magfira tọ́wá ní tauba tútù bá kéèyàn kó nu ẹ̀ṣẹ̀ pátápátá so ṣáàrù magfira olúwa pé ṣáàrù sọ́dákọ̀ wà náfàkọ̀ a ti rí pé ilẹ̀kùn ti ṣí nísìn kò sí bí lọ́jọ́ lásán tí èèyàn bá àánú wà ó àánú kéré lọ́jọ́ lásán sínú Ramadan tí èèyàn bá gbààwẹ̀ lásán kódà kó tẹ̀ kàn tọ̀ ìṣẹ́jú sí ẹ̀kan pé òun má gbà ẹ̀ láwọn oúnjẹ sa òun ò mọ̀ kó tó máa fi jẹ sáré á ti rí ogunlọ́gùn yẹn tó pa sáré kẹ̀kẹ́ wọ́n ti fẹ́ ṣe torí àpọ́nlé oṣù yẹn tí ò sí irú ẹ̀ so ṣáàrù kìyàm nínú ẹ̀ náà ni ìyẹn pé ṣáàrù kìyàm pé oníkálukú á máa dìde á máa ṣàlápà tètè ṣiṣẹ́ rí àtọ̀sán àtòru kò sẹ́ni tí ò ní fẹ́ ṣe iṣẹ́ yẹn. aṣa yìí látàn báyìí kálukú àwádìí a máa ṣe nọ́fìlà bíi pé kò dẹ̀ ní dákẹ́ mọ́. wàhálà bíbáyìí kò ní dákẹ́ mọ́ kódà ẹlòmíì nọ́fìlà ẹ̀ ọdún náà ni tó bá ti tí Ramadan bá ti lọ nínú àkọ́tà fẹ́ sọ náà ni ó tún ti tán náà nìyẹn. so nínú náà ṣáàrùl Qur'an Allahu Akbar ẹ ní rí mùsùlùmí kan ọ̀nà kan ní àbọ̀nà méjì mùsùlùmí gbọ́dọ̀ wà má al-Qur'an fi Ramadan ìmọ̀ kéèyàn jẹ́ ẹni tí ó máa jẹ́ gẹ́gẹ́ bí àwọn àfáà gbọ́ àwọn àfáà wa tí wọ́n ti wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ tó lẹ́ẹ̀kan nínú àwọn àfáà àlẹ́ yìí náà tó pé a máa ṣe ìbánisọ̀rọ̀ ní ìdájí nírọ̀lẹ́ láàárọ̀ ní gbogbo àyàmù Ramadan bí ìṣòwò àmàlọ́ káàkiri nìyẹn fún àwọn tó bá lè kà ṣáàrù Qur'an fẹ́ni tí ò bá lè kà náà tó gbé ọ̀pọ̀lọpọ̀ náà máa dìde lọ gbọ́ tafsir ọ̀pọ̀lọpọ̀ náà máa dìde láti máa gbọ́ wáàsí àwọn public Ramadan lecture láti lọ sí kan láti lè jèrè Qur'an yẹn nínú tó tún wá jẹ́ nínú ọlá tó wà fún oṣù tó tóbi náà ni pé ṣáàrù Qur'an ni pé lẹ́ẹ̀mọ́ rí àwọn èèyàn pẹ̀lú ọ̀sán pẹ̀lú Qur'an wọn lọ́wọ́ àwọn nígbà kan tí o tẹ̀ tí sí àwọn Android phone wa yìí náà a máa tọ́ ẹ̀kọ́ nísìnyí ẹ bá yọ̀nù tó bá ń tẹ fóònù nísìnyí fóònù ni ó máa bẹ̀ sí ní ẹ̀kọ́ Quran yóò máa ka Quran lọ nìyẹn. kúrẹ́ lómi ò ń travel lórí ìrìn yẹn náà bẹ́ẹ̀ni tí bá ti yẹ pé òun ló ń wa mọ́tò bẹ́ẹ̀ni yóò máa ka Quran náà ni oye kódà ẹni tó wa mọ́tò mi náà tó bá yẹ pé òun náà fẹ́ máa Quran èyí tó tún máa play ẹ̀ yóò máa gbọ́ so orúkọ tá a lè pọ̀ṣù yìí pọ̀ ṣáàrùl jud ìtọ́ra àtisọ́lẹ̀ kan so orúkọ yẹn pọ̀ tó kú kọ́ àwọn àbàdà tìyẹn sínú ṣùgbọ́n nínú orúkọ náà ní ṣáàrù sọ́bù tí mo fẹ́ sọ oṣù tọ́lọ̀ máa ń fún àwọn mùsùlùmí ní sùúrù kódà oṣù tí máa túnú léṣe ni torí pé ọkùnrin tó responsible tó wá ipá rẹ̀ fẹ́ dé àdúgbò gbọ́dọ̀ tún ṣe dáadáa fáwọn aráàlú nínú àwẹ̀ yìí o kí n ṣe kí n lè bá ní ládàánú àwẹ̀ yìí o ó lè parí àwẹ̀ tán kó tún máa fẹ́ sùn kó tún padà sí ìṣesí ẹ̀ so bẹ́ẹ̀ náà nìyàwó náà gba inú àwẹ̀ la wà sùúrù wa pọ̀ débi pé ẹni tó ní ìwà bí a pé ẹni tí máa ń bínú tẹ́lẹ̀ inú àwẹ̀ la wà yóò ní àgbàmọ́ra nínú àwọn àríkàtán nínú àwọn tó lọ ń kó sínú Ramadan yìí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ojú kejì tọ́pìkì yẹn àwọn àfáà ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní Ramadan mọ́ra wọn náà àti nǹkan tó gbé wá tó bá tún yá nísìn ó ti dá sí mi tó máa pín sí tẹ́ta nísìn àtúbọ̀ sínú iṣẹ́ mi àtúbọ̀ ẹ̀yìn ti ká fún mi láti kọ́ délé ni o àwọn tí wọ́n fẹ́ lọ sí kọ́lọ̀n dákun kó irú eléyìí tó tún ṣẹlẹ̀ lọ́dún yìí kọ́lọ̀n bá wa dá mọ́ àwọn èèyàn ti prepare láti lọ sún múra kí ṣẹlẹ̀ eléyìí tí ó ń ṣẹlẹ̀ kọ́lọ̀n kó bá wa dáwọ́ wàhálà náà dúró náà kí wá ní ó sábà máa ń fà ìyẹn jẹ́ nínú tí máa ń sábà bani lára jẹ́ lọ́kàn jẹ́ wípé gbogbo àwọn iṣẹ́ tá à ń sọ yìí bó ṣe wá pọ̀ tó yìí tí mùsùlùmí bá sábà nínú Ramadan ìgbà tí Ramadan lọ kí ló dé tí àwọn iṣẹ́ yẹn tún wá padà kú rẹ̀ ẹ wá lọ́wọ́ Ramadan a máa ṣàpèjúwe oṣù yìí pẹ̀lú àwọn kankan sá Ramadan dà gẹ́gẹ́ bí workshop àbí ká pè ní sẹ́mínà kan táwọn èèyàn gbé sílẹ̀ àbí ká sọ pé mọ́dírásà ilé ẹ̀kọ́ kan tá a lọ ń tí gbogbo wa apply fún pé a fẹ́ lọ sílé ẹ̀kọ́ yìí àbí sẹ́mínà tí wọ́n gbé kalẹ̀ pé a gbé kínní ìkàlẹ̀ ayé kọ́ àwọn nípa ẹ̀kọ́ ṣe àwọn pé ó lè jẹ́ lọ́jọ́ mẹ́ta èmi ó lè jẹ́ lọ́jọ́ méje èmi ó lè jẹ́ lóye tó bá ṣàjẹ́ kódà olóṣù mẹ́ta mi àwọn travel sẹ́mínà so gbogbo a fẹ́ lọ kọ́ àwọn ẹ̀kọ́ yẹn tá bá wà nílé yàrá ìkẹ́kọ̀ọ́ yẹn ìyẹn ni àpèjúwe pé gbogbo àwọn àmì yàrá ẹ̀kọ́ kan yẹn báyìí tá a bá wá jáde amara tó máa jáde pẹ̀lú àwọn different type of kí la lè gbé náà
idea submission àbí grade grade tá a máa mú jáde ó máa jáde ara ẹni tí ó mú excellent jáde ara ẹni tí ó mú good jáde oríṣiríṣi láàmú jáde nínú yàrá ìkàwé yẹn so àádẹ́rẹ́ tó ẹ́ pé lẹ́yìn ìgbà tó bá mú grade yẹn jáde tán báyìí tó bá lọ sí ilé ẹ̀kọ́ yẹn náà kò ní nǹkan kan mú jáde báwa yẹn ṣe rí nínú Ramadan nìyẹn so àwọn iṣẹ́ tí Olúwa ṣe gbé kalẹ̀ fún Ramadan yìí ó gbé kalẹ̀ fún wa láti lè tún jẹ́ pé nínú àwọn oṣù mọ́kànlá oṣù méjìlá tá à ń lò ní ọdún oṣù mọ́kànlá nú ẹ̀ lóníkálukú fi wà tó fi ń ṣe tó wù so oṣù kan ń bẹ ẹyọ kan yìí o. ó wá sọ pé gẹ́gẹ́ bíi promo ìmọ̀ àwọn sọ fún àwọn pé promo ni Ramadan jẹ́ fáwọn mùsùlùmí torí pé nígbà tí tá a bá gba àwẹ̀ tán tí tá a gbà bá ṣe gbà tọ́lọ́dẹ̀ gbà lọ́wọ́ ẹrú máa dà ẹ́gẹ́ gbà pé bí ọ tó lẹ́sẹ̀ lọ́rùn lódìdí oṣù mọ́kànlá ẹ wo tá a bá gbé sí àwọn èèyàn ṣe ẹ̀ṣẹ̀ odidi oṣù mọ́kànlá Ọlọ́run wá fi wo odidi oṣù kan ó fi pa rẹ̀ fún wọn. so èèmọ̀ bẹ́ẹ̀ ni pé kí ló fà á táwọn ṣẹ́yìn tó ẹ pé lẹ́yìn ìgbà tá a bá ṣe tán àkọ́kọ́ náà àwa mùsùlùmí tọ́lọ́ ní ká máa gbọ́ wa ẹ jẹ́ ká ṣọ́ra púpọ̀ tó pé ọ̀rọ̀ kan wà tá a gbọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ nínú àwọn nǹkan tí wọ́n experience wọn kódà tó ti wà ńlẹ̀ pé gbogbo iṣẹ́ ẹ̀sìn tí yẹn bá ń ṣe pàápàá jùlọ Ramadan yìí gbogbo iṣẹ́ tí yẹn bá ń ṣe inú ẹ̀ tó bá já sí pé lẹ́yìn Ramadan kò wá rí iṣẹ́ yẹn ṣe mọ́ wọ́n ní àmì tí ò dáa ni àmì tí ò dáa ni pé ó ń túmọ̀ sí ni pé gbogbo iṣẹ́ yẹn lẹ́yìn Ramadan tó tún wá padà sí ìgbà pé Ọlọ́run ò gba àwọn ìbádà nínú Ramadan láṣẹ nínú àwọn sálàfù sọ́ọ̀lì nínú àwọn ẹni tí wọ́n ti lọ nínú àwọn tó wọ àwọn sàhábì tí àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wasallam ìṣesí wọn ní Ramadan kóbùlà Ramadan odidi oṣù mẹ́fà náà máa fi máa bẹ lọ́hùn tábàtì wọn sọ pé àwọn iṣẹ́ yìí bí akàtẹ̀ yẹn náà bí márùn pé àwọn iṣẹ́ òtẹ̀ ló yẹ torí pé àwọn tó pọ̀ sọ pé iṣẹ́ òtẹ̀ náà sọ pé wọ́n ń ṣe nínú Ramadan tí ó yẹ kí káwọn mọ̀ tẹ̀síwájú àkọ́kọ́ wọ́n fi jẹ́ kó yẹ wá pé mudawa mọ́tì alqalil ó kéré asọ̀rọ̀ náfìlà lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ yẹn náfìlà ọ̀bẹ jásùpé ní Ramadan yìí náà a máa sọ fún àwọn yẹn náà àwọn mọ́ṣáláṣí wa pé ká tún máa ṣèṣirò àwọn iṣẹ́ tá à ń ṣe bí tàràwì ṣe bẹ̀rẹ̀ nísìn tàràwì ó di bíi 15 lálẹ́ nísìn tẹ bá bẹ̀rẹ̀ ẹlòmíì pé tàràwì yẹn náà nínú ẹlẹ́gbẹ̀ẹ́ méjì ló ti kí ó lè máa sọ kí méjì mẹ́ta àbí kó dé kó jẹ́ kí àwọn méjì wọ́n ṣe ń jọ yìí tàràwì kò rí ṣe bẹ̀rẹ̀ so níta mẹ́rin pé ìdúmọ̀ kìyàmù láìlì yẹn wọ́n jẹ́ kó yé wa pé kódà kó jẹ́ kékeré nǹkan láti kó kéré kó má dàbí sínú Ramadan yẹn torí gbogbo àwọn àlàmọ́ yìí pé fẹ̀kàn tẹ́lẹ̀ náà iṣẹ́ Ramadan a máa ń ṣiṣẹ́ àlékún bẹ́ẹ̀ ni kódà ata Rasulullah sallallahu alaihi wasallam ní àpẹẹrẹ ẹwà ní Muhammad sallallahu alaihi wasallam ànábì máa ń tọrọ ànábì jẹ́ ẹni tó ń tọrọ jù tó jẹ́ ẹni tó láwọ́ jù àwọn á ní ṣùgbọ́n ànábì ajiwadun nas fi Ramadan ó tún wá ìtọrẹ tún wá máa ó lékún jù nínú Ramadan nínú kìyàm lè tàn sẹ́yìn náà nísìn ànábì máa ń jí ní ọjọ́ lásán lójoojúmọ́ ní gbogbo ìgbà nínú iṣẹ́ ànábì ni gẹ́gẹ́ bí àṣẹ tọ́lọ́run pa pé kúmẹ̀ láìlá ìlà qalila ṣùgbọ́n tó bá tún ní Ramadan nìyẹn ànábì á tún wá lékún sí pàápàá jùlọ èyí tá à ń lépa báyìí tó bá di gbẹ̀rún Ramadan yẹn lànàbì sẹ́ máa di àmúrí ẹ̀ pé ó yá o iṣẹ́ ti yá o àfìgbà yìí pé ẹ bá kẹwàá àsìkò yẹn ni máa ń tún fẹ́ rẹ́ra jù bẹ́ẹ̀ ló máa rẹ́ra níta àti ń bábọ̀ láti kíní bọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí náà gbà kíní yìí àbí kíní tó tètè gbà mọ́ àkọ́kọ́ nìyẹn kìyàmù lẹ́yìn nínú iṣẹ́ tá à ń ṣe ní Ramadan nìyẹn tá a fẹ́ ká dún nímọ̀ lẹ́yìn Ramadan táwọn yẹn máa ń sá fún tẹ́lẹ̀ bá ti parí wọn fìlà Ramadan kò sí nǹkan tó ń jẹ́ ìrànná fìlà mọ́ àwọn nàwa àfìlùmí náà tún wà lẹ́yìn Ramadan a ní àwọn rawatib sunan rawatib tani Muhammad kọ wa àwọn sunan rawatib ni àwọn ìrun àwọn náfìlà tá a máa ń yàn tó yàtọ̀ sí ìrun ọ̀ràn yẹn so ìrun ọ̀ràn yẹn ní kọ́bùlà ṣubú àní méjì zori àní níwájú àní lẹ́yìn méjì mẹ́rin wájú méjì lẹ́yìn àní ní asiri aṣíwájú àní gbogbo àwọn kìíní yẹn kàdún ni mọ̀ nínú àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ pé ká mọ́ fi lẹ́yìn nìyẹn táwọn yẹn máa ń sá tó bá dé Ramadan ṣíṣọ́ ìrun àwọn kan ti sọlá Ramadan jẹ́ kẹ́lómi kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rùn ní jàmá ṣùgbọ́n tí Ramadan bá ti lọ báyìí
má bá máa kí dẹ̀ ló kù. So nínú àwọn iṣẹ́ yẹn nìyẹn nínú àwọn iṣẹ́ yẹn ni nafakot àkọ́kọ́ àfi àsìkò yìí àfi ń kí gbogbo àwọn ọlọ́lá wa. tó wàláì ó tọ́ka kí wọn ká yín wọn. wàláì àfi ń kí gbogbo àwọn ọlọ́lá wa tí wọ́n máa tọ́lọ́run lò wọ́n gẹ́gẹ́ bí fún Ramadan kó máa jẹ́ ọ̀run fáwọn èèyàn. ó kéré lẹni tí ó jẹ́ mùsùlùmí ní Ramadan kódà ní ẹ̀ṣẹ̀ mùsùlùmí táànù ò ní ṣàdọ́dọ̀ ẹ̀ ní gbogbo ayé bó ti wá rí nìyẹn ṣùgbọ́n a kí wọn gbogbo àwọn tí wọ́n náwó àwọn tí wọ́n ná tó hàn àtàwọn tí wọ́n ní pamọ́ kó lọ́ọ́ kó bá san wọ́n lẹ́san dáadáa ṣùgbọ́n nínú tí ó máa jẹ́ wàásù ti àwọn náà ni pé ká má jẹ́ kíkiní yẹn náà dúró kódà tí ò bá tó sínú Ramadan torí pé oore níná owó kò ń ṣe ní Ramadan nìkan so a kí wọn o bá ti ń sọ yẹn náà ara àwọn tó yẹ pé Ọlọ́run ìkẹ́ Ọlọ́run yẹn náà wà lọ́dọ̀ wọn tí wọ́n tẹ tajú ká fáwọn yẹn pé wọ́n ṣe kí wọ́n bìkítà bọ́ ọ̀pọ̀ gọ̀ọ̀rọ̀ olówó kódà àwọn olówó kan wà tó yẹ pé káwé tí ń bọ̀ wọ́n ti máa ti set aside owó eléyìí o iye báyìí la máa ń ná o Ramadan kódà ẹlòmíì máa kọjá iye tó ná tó bá bọ́jẹ̀tì mi rèé ṣùgbọ́n eléyìí náà tún wà eléyìí náà ṣe pàtàkì yóò tún fi di so àwọn níná owó nínú Ramadan nínú àwọn iṣẹ́ tó yẹ kí àmọ́ filẹ̀ ni wọ́n ní mujahadatu nafs Ramadan ní sí gbogbo wa la ja ẹ̀mí ara wa lógun sá gbogbo wa la ja ẹ̀mí ara lógun ogun kíni ogun ká máa rìnrìn tí ò tọ́ ogun ká máa wòwò kíwò ogun ká sọ ẹnu wa ogun ká obi tá a lọ kò sẹ́ni tí ò jẹ́ wọ́n rẹ̀ lógun. mo rẹ̀ ń tó sọ pé nínú Ramadan òun kì í wo Facebook òun wò kí ni mo ṣé o lè tó yẹn olóyin ó jara ẹ̀ lógun náà ni pé má kó bá mi. so àwọn mujahadatu nafsi wà sóbà tó sọ́ọ̀lì ha àti ìbára pẹ̀lú àwọn ẹni rí ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ bí sì ọ̀pọ̀ àwọn ẹni rí ló súnmọ́ àwọn afá mọ́tàlásí lómi sọ nílé ọ̀rọ̀ wa di pé nínú àwọn tó sọ pé rọ́jòló mọ́ alákùn ọ̀kọ̀lùbó fèlè mọ́tàlásí lẹ́mí ọ̀pọ̀lọpọ̀ wà kódà kó jẹ́ sí pé oorun yìí náà lè fẹ́ lọ sùn bẹ́ẹ̀ àbọ̀wọ́yẹ tìláwà ni a ṣàrí pé ibẹ̀ náà ló ń wà so nínú àwọn iṣẹ́ tí àìsábà máa rí nínú Ramadan a rí pé jẹ́mọ̀ wa máa dínkù lẹ́yìn Ramadan so nínú àwọn nǹkan tí a tún lórí tó ń pé yìí máa sábà wà nínú Ramadan tá à ń ṣe àkàtúntò pé àwẹ̀ tá à ń wà yìí tá a bá pa Ramadan náà ẹlòmíì Ramadan nìkan làwẹ̀ tó máa ń gbà bọ̀ láti lè tún máa rí ẹ̀mí ẹ̀ control díẹ̀ pé ẹ̀mí tá a fi gba Ramadan yẹn náà a ní àwọn síyáàmù tàtọ́ wọn bára Ramadan àìkú tá a bá parí Ramadan nísìn ṣètò ṣàwálì ó tẹ̀lé síyáàmù yàmù ìsìnẹ́ni wà ń bẹ̀ yàmù ìkàmísì wà ń bẹ̀ yàmù ìbídì wà ń bẹ̀ gbogbo àwọn àwẹ̀ èyí tó bá dúró sí yàmù Arafa àwẹ̀ Tásúà àti Àṣúrà nínú àwọn iṣẹ́ tí yóò tún máa pèyàn sí tòsí lẹ́yìn Ramadan so ká má gbàgbé bákan náà Quran ta sọ lẹ́ẹ̀kan náà àwọn èèyàn dún ní mọ́ Quran púpọ̀ ata tọ́lábàtàlẹ̀ ẹ̀lì àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹlòmíì inú Quran nínú Ramadan ní kankan kódà wọ́n ti sọ di nínú táwọn bá sábà nígbà táwọn alẹ́ kí wọ́n náà nìyẹn Quran kíkà ọmọ kí ó ti fẹ́ dàbí musabakọ musabakọ ni pé mélòó ni wọ́n ti kà so bọ́ àkàmọ́ ṣe wáàṣí náà ni pé ká má fi ṣe musabakọ ká jẹ́ kí nígbà tí Ọlọ́run sọ pé ọmọ kéwú lẹ́yìn tẹ́ bá ṣe ń kà àwọn fáámù àgbọ́yé díẹ̀díẹ̀ kí ẹ̀ máa ní tàdá búrú ìrònú sí pé kí lọ́rùn sọ ń bí kí ló sọ ń bí kó má jẹ́ kíkà lásán lókèrè pé lágbájá náà ti ka méjì lágbájá ti ka mẹ́ta kémi náà ka mẹ́rin bẹ́ẹ̀ so ká gbìyànjú láti jẹ́ pé àwọn iṣẹ́ yẹn là ń sọ tí wọ́n sọ pé tó bá dẹ̀ Ramadan ọ̀pọ̀lọpọ̀ yìí ṣe mọ́ gbogbo aláti kájú ńlẹ̀ nísìn kódà èèyàn kan ń sọ wọ́n ń júwe pé èèyàn kan sọ pé lágbájá ìpò ń gbàwẹ̀ ẹni táwọn sọ nínú àwọn ọmọ tó ṣe pé Ọlọ́run ò dá wa náà ọmọ líle ni wọ́n ṣáà ṣe pé lágbájá yìí ń gbàwẹ̀ ó ní fúnka àwọn ṣe Ramadan lecture ó tún fáwọn olówó mọ́ ní subhanallah ẹni tí ò tẹ̀lé tàfàtọ́nà pé irú kípé eléyìí náà tún kó sábẹ́ sínú Ramadan ẹ wò kẹ́ Ọlọ́run ẹ wò àwọn ilé tó ẹ́ pé àwọn ààyè tó ẹ́ pé ààyè ibi tí Ọlọ́run ti ní ká kí mùsùlùmí jìnnà sí ìdíbàjẹ́ wà ń bẹ̀ àmú nǹkan ni gbogbo náà ń ṣe ṣèkáyà pa àwọn òòtà
ẹ wá wo ọjọ́ tá a bá parí Ramadan wọ́n tún padà síbẹ̀ ẹ fi sí ó padà síbi kíní ẹ má jẹ́ ká gbàgbé wọ́n sọ fún wa pé mẹ́ni alámàtí qubulil amal pé inú àwọn àmì qubuli ta'ati fi Ramadan pé èèyàn tẹ̀lé Ramadan o pé èèyàn tẹ̀lé Ọlọ́run nínú Ramadan náà ni pé kéèyàn tẹ̀lé lẹ́yìn Ramadan tó bá jẹ́ sí pé gbogbo nǹkan tá à ń ṣe Ramadan yẹn àárí ṣe mọ́ ìtumọ̀ burúkú ló mú wa tán láti ṣọ́ra fún so gbogbo ala ṣọ́ ahọ́n wa gbogbo ala ṣe sùúrù ibi tó yẹ kọ́ kí bá lé mi gan ti bínú tí wọ́n láwùlá Ramadan nígbà tó pé níta náà bí náà ti kọ́ àná rẹ̀ pé kódà kéèyàn kan wá bá wa ní Ramadan tẹ́ bá wo ṣẹ́ẹ̀sìn ẹ wo hajj bí hajj náà ṣe rí wọ́n ní tó bá láàjì dá àlàfíì wàlà fusuqa wàlà jada fil hajj wàlà rafasa wàlà jidala wàlà ṣe gbogbo yẹn pé a gbọ́dọ̀ ẹwù nǹkan tí Ramadan náà gbé wa bẹ́ẹ̀ kan bá kó wa láàdì so mùsùlùmí tún gbà wọ pé tó bá ń ṣe Ramadan ni ká inni sa'im èmi ń gbàwẹ̀ ìbá fún ẹ lésì bọ́ kíní yẹn náà ẹ jẹ́ ká fi kọ́ra wa lẹ́yìn Ramadan ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe kódà ẹlòmíì yóò tún mú pé lágbájá ṣe báyìí fún mi ní Ramadan jẹ́ ká rẹ̀ parí máa fún ẹ lésì ọ̀rẹ́ àjọfà kò sáyè yẹn bẹ́ẹ̀ fún mùsùlùmí yóò máa jẹ́ pé torí pé gasọ́lẹ̀ pé Ramadan fẹ́ train wa a fẹ́ lọ lé ẹ̀kọ́ tó dẹ̀ kọ́ wa yẹn náà ni pé àti ká mú lò lẹ́yìn Ramadan bọ̀tọ̀ olúwa tó mọ̀mọ́ Ọlọ́run ọba nínú ìdẹ̀ra Ọlọ́run ọba tẹ̀mí rò ní Ọlọ́run pé ṣàmọ̀ pé tó wá sí pé bí skul tó wọn bá ti lọ tó bá ti ṣe first degree ẹ̀ tán ó bá ti lọ opportunity first degree ó máa fẹ́ sọ fún un fẹ́ proceed láti ṣe second degree tọ́lọ́run bá fún nípa àti tó fi dé àwọn àyè míì bọ́ àánú àwọn ọlọ́run fún Ramadan fún wa ni pé kò sí Ramadan ní mara fèrè ọmọrè. bíi ti hajj. tó bá yẹ kó ṣe é ní ẹ̀ka lọ́jọ́ ayé tí yẹn bá ti gbà ẹ̀ báyìí kò gbà ẹ̀ mọ́ bọ́ ọlọ́run mọ̀ pé àwọn ìṣe wa yẹn náà á padà síbẹ̀ yóò máa túnṣe ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ni pé ta ló mọ èyí tí ó gbàgbẹ́ yìí. kábíyèsí Ọlọ́run. Wallahi nínú Ramadan yìí àwọn ẹrú náà ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n pa pé èèyàn kan lálọ́ ṣe sùtúrù ẹ̀ nìyẹn àjọbẹ̀ Ramadan ni Wednesday tó kọjá Wednesday ọ̀la ló máa pé ibi 7 days 8 days ẹni yẹn jáde láyé ó gbàwẹ̀ ó fẹ́ lọ ra nǹkan tó fẹ́ fi ṣínú ó ti rà á ó ń bọ̀ wálé ní ìjàmbá ọ̀kadà náà ló kó sẹ́nu ẹ̀ ó dẹ̀ bá bẹ̀ lọ so o kò tí ì gba Ramadan débi méje kí ṣẹlẹ̀ so tó tún wọn pé táwa bá rò pé Ramadan wà lọ́dọọdún pé tó bá tó wà lọ́dọọdún máa tún ṣe tẹ̀yìndínlẹ̀ kíni ta ló mọ ìtumọ̀ gbàgbé à ń bẹ̀ ni kọ́lọ́n kó jẹ́ ká fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ gbàláyé kó fa ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ tá láǹgbà ẹ̀ nísìn ẹlòmíì gan ọjọ́ orí ẹ̀ nínú gbígbà rẹ̀ gan ó sì ju etí tánẹ̀ Muhammad gan gbà lọ nínú ọjọ́ orí ẹ̀ so torí náà ká dùn ní mọ̀ púpọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ yìí ni nínú ẹ̀ náà ní parí àti sọ pé Ramadan jẹ́ class fún wa láti ṣe kíní bọ́ ní parí a ní láti fúnra nírànlọ́wọ́ ìbẹ́lọ́hún náà ní Ramadan ká bẹ́lọ́hún púpọ̀ àkọ́kọ́ asọ́lẹ̀ kan pa àwọn tí wọ́n jẹ́ lọ́hún 6 months before Ramadan wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ́lọ́hún kọ́lọ́n jó bá wọn láyé tó bá tún wá parí Ramadan yẹn wọ́n á máa fi odidi oṣù mẹ́fà mi tún bẹ̀ kó gbàṣẹ́ lọ́wọ́ àwọn nínú àwọn àdúrà tó dáa jù tí yóò máa ṣe lásìkò pé Ọlọ́run mo ti wà nínú ìrántí ẹ̀ àdúrà sí gbogbo àmọ́ náà ni Allahumma a'inni ala dhikrik wa husni ibadatik Ọlọ́run ràn mí lọ́wọ́ lórí ìmáàlè ṣe ìtẹ̀lẹ́mọ́ ìrántí rẹ àti láti ní ṣe husni ibada láti lè máa ṣe ẹ̀sìn rẹ gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe ní Ramadan àwa bẹ̀ lọ́hùn subhanahu wa ta'ala à ń sọ ni àmọ́ pé kò rọrùn tó lẹ́ lómi àti bẹ̀rẹ̀ sí ní káǹtì ẹ̀ nísìn bí káwọ̀ yẹn dínkù lọ ni tàbá omi ń já níbi pé bó ṣe bá ṣe ń gbà tó ń lọ tẹ́lẹ̀ mi ń kára tó ń ṣe náà pé kó tètè lọ ni bọ̀ já níbi pé báà mi ṣe wà yẹn láti sọ pé kó túmọ̀ lọ mọ́ so abẹ́lọ́run subhanahu wa ta'ala kó ṣe ní rọrùn fún wa bó ti ṣe rọrùn fáwọn ẹni ìṣíwájú náà kó dẹ̀ gbà lọ níjọsìn fún wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim tó ọ̀rọ̀ lẹ́ti gbọ́ lẹ́nu àwọn àfáà wa yẹn torí pé tí a bá ní pé ká máa sọ lọ títí wọn ò ní dákẹ́ torí pé ìkẹ́ tó wà nínú Ramadan àti àwọn ẹ̀kọ́ tó ń fẹ́ ká dìmú nínú ẹ̀ kó wọ́n yẹ pé a kàn lo oṣù yìí lásán pé ká tún tẹ̀lé lẹ́yìn tí Ramadan lọ àbí àwọn àánú tó wà nínú ẹni àbáwọn lọ́lá tẹ́ pé wọn ò tiẹ̀ rojú pé àbáwọn ṣiṣẹ́ owó wọn kó tó wá máa ná owó fún wa nínú Ramadan wọn ní tí Ramadan bá wa lọ ká má jẹ́ kí ó rẹwà ká má jẹ́ kó sú wa
káti ẹ̀ kí àwọn bí ọmọ akẹ́kọ̀ọ́ tó lọ sí school nísìn tó lọ read medicine tàbí tó lọ read law nígbà ọba ṣetán yóò máa padà fi ṣiṣẹ́ lọ wọ́n ní ká máa fi Ramadan ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ kó má bàa rẹ̀ wá Ọlọ́run dákunjọ kó ṣe ní rọrùn fẹ́ ní kankan wa ẹ jẹ́ ká lọ sókè lọ́run tá a bá padà dé kẹ́tọ̀ wá tẹ̀síwájú. ó fẹ́rẹ̀ jára màálù àbágbò tó gbá mú ṣe bálásì bòmíràn YS Farm ni ó lọ. ó fẹ́rẹ̀ jára màálù àbágbò tó gbá mú ṣe bálásì bòmíràn YS Farm ni ó lọ. bẹ́ẹ̀kọ́ ló bá gùn bí ejò ṣẹgbẹ́lẹ̀ ò pé wọ́n jẹ́ ilẹ̀kẹ̀ wọn pọ̀ lọ́jà ṣé bí èèyàn ní bàbá tó bá ń fẹ́ màálù àbágbò tó gbá mú ṣe ẹja ni wọ́n fẹ́ rà lóríṣiríṣi lánìí ìwọ́sà ti gbé bọ́dì máa bọ̀ lọ́dọ̀ wa YS Farm ní kàngbá ó ní jẹ́bùdé ń bì opposite Iseiko Osu campus your satisfaction is our hallmark wá tún èpè nọ́mbà yóò ti ilé iṣẹ́ wa 090-2621-1702 Yusuf Adéwálé 752 at yahoo.com sanidi mewa wá bá wa dòwò pọ̀ kájé owó gbà kíá. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Who's Salma? Padà láti iléeṣẹ́ YS Farm àti iléeṣẹ́ Aspira Nigeria Limited tó pé àsìkò wa ti lọ́kọ̀ bá wa ṣọ̀rẹ́ ẹ jẹ́ kí n sáré sọ fún wa nípa iléeṣẹ́ Olúwaṣeunfúnmi stores tó wà ní Fìdípọ̀tẹ̀ níwájú NEPA office tí wọ́n ń ta gbogbo àwọn nǹkan tí a lè fi kóṣẹ́ sáṣọ fún tailoring gbogbo irinṣẹ́ tailor pátápátá tá a fi lè ránṣọ tó fi lè jójúlówó pátápátá ló wà ní iléeṣẹ́ Olúwaṣeunfúnmi stores bákan náà mo sọ wọn pé wọ́n tún kó àwọn toys tí ọmọ kékeré lè fi ṣeré wá láti òkè òkun àwọn aṣọ tá a lè wọ̀ tọkùnrin tóbìnrin tọmọdé àti tàgbàlagbà àwọn bàtà àtoríṣiríṣi bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀pátá ló wà nílé iṣẹ́ Olúwaṣeunfúnmi stores ní Fìdípọ̀tẹ̀ níwájú NEPA office tàbí ká pè wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070-644-27939 iléeṣẹ́ Olúwaṣeunfúnmi stores ni bákan náà iléeṣẹ́ Mosotech phones and accessories Mosotech phones and accessories tó wà ní Ìjẹ̀bú Òde ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ibi tá a ti ń kírun ọdún tá à ń pè ní yídì yẹn bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Mosotech and phone accessories bọ́n jókòó síbẹ̀ ni ó wà láàrin yídì àti minat bread láàrin àwọn méjèèjì ní iléeṣẹ́ Mosotech àǹfààní tí iléeṣẹ́ Mosotech wà mú wa ni pé láì tiẹ̀ ní owó lọ́wọ́ a lè ra fóònù lọ́dọ̀ wọn ìyẹn ni pé buy now and pay later àjọsọ àti àsọyépọ̀ tó bá ti wà láàrin wa ó ti parí náà nìyẹn àjọsọ bó ṣe máa rọ̀ wá lọ́rùn iye tá a máa san ní gbogbo gbà bóyá lóṣù ni bóyá lọ́sẹ̀ ni bóyá lójúmọ́ ni àwa àti wọn lájọ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí yẹn náà wọ́n tó lè sọ wọn pé swapping tá a bá ń lo fóònù kan tẹ́lẹ̀ a lè mú wá ká fi pààrọ̀ kún fún wa ní tuntun míì tí àsọyépọ̀ wa bá ti jọ dúró pẹ̀lú àdéhùn tí ò ní yẹ gbogbo ilé ló wà nílé iṣẹ́ Mosotech phone and accessory bákan náà wọ́n tún fóònù ṣe o lọ́nà tó rọ̀ wá lọ́rùn tí wọ́n ní jàǹbá wa tí wọ́n ní gbé ẹbúlé wa lọ́wọ́ tí wọ́n sì ní yọ nǹkan nínú fóònù wa ilé iṣẹ́ Mosotech ọ̀gá ni wọ́n nínú àwọn ẹnjìníà tó kọ́ṣẹ́ mọṣẹ́ ló wà lọ́dọ̀ wọn a lè lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ a sì lè pè wọ́n lórí ẹ̀rọ bá sọ̀rọ̀ wọn bóyá a fẹ́ bèrè pé ṣé fóònù báyìí wà èló ló jẹ́ báwo ni kí n ṣe rìn ìgbà wo ni kí n wá ṣé kí n ṣe báyìí ẹ pè wọ́n sórí ẹ̀rọ bá sọ̀rọ̀ wọn 070-3672-5372 iléeṣẹ́ Mosotech phone and accessory ni ẹ jẹ́ kí n wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kó ẹ̀bùn fún wa pàápàá jùlọ lánàá àwọn bàbá wa àwọn màmá wa láti òkè ajé àwọn tí wọ́n ń ta àgbo eléwé ọmọ wọ́n kó oògùn
ẹ wo irú eléyìí ní ìsìn iṣẹ́ tó ń ṣe ti wà lára ẹ̀ wọ́n ní ti jẹ̀díjẹ̀dí lélẹ̀ àwọn bàbá wa àwọn màmá wa tó ń ta àgbo ọmọ àwọn tí a ń pè àwọn Yorùbá máa ń pọ̀ ní lẹ́kùlẹ́jà àwọn alágbo ọmọ wọn pè lé wa wọn kò wá fún wa pé ká fáwọn èèyàn lẹ́bùn wọn kò wá fún wa pé ká fáwọn èèyàn lẹ́bùn náà láti ọ̀dọ̀ títí wọn náà so yàtọ̀ sí yẹn wọ́n tún ra sẹ̀mó wá pé ká tún fáwọn èèyàn náà tó fẹ́ gbààwẹ̀ tó fẹ́ ṣínú àbí tó fẹ́ jẹ sààrì pé ká tún gbé fáwọn èèyàn láwọn bàbá wa màmá wa tí wọ́n ń ta ewé àwọn alágbo ọmọ ni wọ́n gbélé wa o adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o pẹ̀lú ògo Ọlọ́run àmọ́ rírì yín náà bẹ́yìn náà ṣe wò pé pẹ̀lú bí ọjà ṣe rí pẹ̀lú bí ìta ṣe rí náà ẹ̀yin náà tún lè mú nínú tẹ́ tún ń tà pẹ̀lú owó ẹ̀ tó wá fi ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kọ́lọ́n dákun bá adúpẹ́ kó bá a mọ̀ lóore fún yín ọjà yín pa Ọlọ́run má jẹ́ kó kùtà wọlá àti tóbi Ọlọ́run ibi tẹ́ẹ̀dà tí wọ́n ń jèrè tó ti ń gbẹ̀sán yìí Ọlọ́run dákun jẹ́ kẹ́ ẹ̀ bá ń bẹ̀ má jẹ́ kẹ́ ẹ̀ pòfo wọlá la hawla wala quwwata ẹ̀ bá ń bá a máa sọ fún wọn máa máa tẹ̀síwájú láti máa sọ wọn nípa wọn ustaz tábà wo bí Ramadan ṣe ń lọ yìí nìsín pàápàá jùlọ àwọn àfa ẹ̀yin àfa tó pé ẹ̀yin àfa tí à ń kọ́ ọmọ ní kéw à ń ṣe wáàṣe à ń lọ lọ́sàn-án lóru gẹ́gẹ́ bí àpẹẹrẹ ibi tí mo ti fẹ́ gbà wọlé ni irú àwọn bàbá ọtẹ́ pé ṣe hàn pé alẹ́ àná ni mò ń pè ẹ̀yin pé báyìí o tó pé mo mọ̀ pé irú àmọ́ àṣẹlẹ̀ náà lọ́pọ̀ ọgbà nfa tó fẹ́ má jẹ́ pé ó fẹ́ jẹ́ ọdọọdún náà ló máa ń sábà rí bẹ́ẹ̀ irú ẹ̀yin náà nígbà tí mo pè ní ẹ wà lórí oògùn lọ́wọ́ tẹ̀ ń lo oògùn o ẹni tó yẹ kó wálé ní náà ara ṣe wọ́n gbẹ̀rẹ̀ nítorí wàhálà akitiyan tí kálukú ti kó sí yẹn náà àmọ̀ràn owó lẹ́fẹ́ fún àwọn àfà tẹ pé nínú Ramadan bá a ṣe ń ṣe yẹn náà ká tún máa fúnra nísìnyí bóyá ká sùn dáadáa ni o ká lóògùn dáadáa ni o tí a bá ní wàásù bíi 3 4 bóyá ká lọ sí 2 ká ràn àwọn ọmọ kéwú lọ sí kan 2 náà nínú ẹ̀ àmọ̀ràn yín àmọ́ kó ṣe ládàá ni. ó ní agbára púpọ̀ kọ́lọ́n kó ṣàánú àmọ́ tí mo fẹ́ fún àwa àfa àtàwọn ọmọ kí ó báyìí náà òun náà ni pé ṣe mọ̀ pé odidi ó ń mọ̀ ní àfa tó bá ní ó ń mọ̀ ẹni tí àwọn èèyàn fẹ́ gbàǹfààní pọ̀ lára rẹ̀ so tí a dẹ̀ fẹ́ kí a ṣàfẹ́kù ara wa nísìn ká gbìyànjú ká lẹ́sìn torí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfa náà ló ní dókítọ̀ ká lẹ́sìn sáwọn dókítọ̀ wa ká lẹ́sìn sí wọn because nígbà ìmọ̀ràn ọ̀la èmi àwa fúnra tó pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ sáà fáwọn mi lè pa fún náà jẹ́ sà tí iṣẹ́ bá fẹ́ kú rẹ̀ báyìí àwọn pé èèyàn bá tún báwọn òṣìṣẹ́ ṣe ṣiṣẹ́ yẹn mo mọ̀ pé n tó ń jí wa náà nìyẹn pé mọ́sálù làálàá pé bàbá wa kan bàbá Ofemin rọ́ọ̀yẹ́ mọ̀kúlọ́lọ́mọba akébà bàbá máa wà lórí oxygen wọ́n máa pass gas bàbá lára pé bí omi tó ń gba drip lọ bàbá yẹn máa àwọn yẹn fẹ́ wá gbá hálíkọ̀ bàbá yẹn bàbá máa tún wá wo ara ẹ̀ pé àwọn pé tí ìbálòyà pé bàbá yẹn máa gbá rẹ̀ anar ya Ofemin anar ya Ofemin pé títí dé iná bóyá aṣẹ tó máa ṣe yẹn àmọ́ ìdílé wọn fẹ́ gbà bọ́ síbẹ̀síbẹ̀ náà àlàáfíà wa ṣe pàtàkì fún ọmọ fáwọn tó ń gbọ́ fáwọn tó ń gbà àǹfààní látọ̀dọ̀ wa àlàáfíà wa ṣe pàtàkì lọ́dọ̀ àwọn ẹbí wa náà àlàáfíà wa ṣe pàtàkì nínú iṣẹ́ tá a gbé dání so mo rọ àwa àfà ẹ̀yin bàbá wa àwọn àfà àtàwọn ọmọ kí wá báyìí náà pé ká gbìyànjú ká máa ṣe gbogbo ẹ̀ ní níwọ̀ntúnwọ̀nsì ká máa yẹṣẹ́ ó wà náà àwọn àfà wa nísìn tó bá dé kí wọ́n ṣe tó àárẹ̀ àkọ́kọ́ 2 àwọn ọmọ tó máa tó gbé odidi júùsù náà fi ń ké odidi Kùránì nìkan náà máa ké ní Ramadan wá wá ní káwọn ọmọ mi náà gbà wọ́n á pínṣẹ́ yẹn bọ́ kéèyàn wáṣẹ́ mọ́ rẹ̀ láyà tí ẹ̀mí bá lọ àwọn èèyàn máa ṣiṣẹ́ yẹn lẹ́yìn so kó lọ kó ṣàánú àfàlẹ́ lórí so ká dẹ̀ gbìyànjú ká ìmọ̀ràn àwọn dókítà wá ṣá ká gbà pé tó bá ń fa ẹ ṣe báyìí o. ṣe pé àfa tó ti ṣe tẹ̀dírìsì láàárọ̀ ó ti lọ tẹ̀fsírì lọ́sàn ó tún ní wàásù alẹ́ tó bá tún wá di pé àtún afẹ́ dé mọ́ṣáláṣí àtún fẹ́ kírun ó tún fẹ́ kí tàràwí náà bẹ́ẹ̀ ara náà ń fẹ́ sinmi náà pé kódà kó jẹ́ pé ẹ̀yà àfa náà ọmọlẹ́kẹ́ ó yá kí ìṣàì ó yá ìwọ kí tàràwí kóun náà jókòó kó fi tò lẹ́yìn wọn ohun tó lò àti agbára tó fẹ́ fi láàrin ìgbà yẹn ó ti sinmi díẹ̀ so gbogbo eléyìí náà ni ká mú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kọ́lọ́ńdàkùnjọ kó ṣe ní rọrùn fẹ́ni kankan wa ẹ jẹ́ ká ṣe ojú òpó sílẹ̀ fáwọn yẹn ok sorry kó tó di pa ṣe ojú òpó onígbàwọ́ ètò tèmi mo fẹ́ kẹ́ bá a ṣàdúrà fún wọn bàbá wa tẹ̀yìn náà mọ̀ ni bàbá wa Muhammad Tajudeen Olúfẹ́mi Ṣóyèwò Ọkọ̀dí àti màmá wa ṣàpá àwọn ṣẹ́yìn lọ ní kópẹ́kópẹ́ ni Alhaja Nurat Ṣóyèwò màmá dì àwọn méjèèjì náà ti wà aládojúkọ Ọlọ́run àwọn ọmọ wa ṣe ètò tèmi pàápàá jùlọ Alhaji wa Yekin Olúbùnmi ṣe olóògbé ilé ìkẹrẹ pé
àfikà fi nǹkan kan náà tì wọ́n lẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe lọ́dọọdún ẹ bá ṣàdúrà fún àwọn bàbá àti màmá yẹn náà. ìdílé yẹn ìdílé àdúrà ni wàhálà ìdílé àdúrà ni ìdílé tí tábàkàn ṣe àkàn fi ṣàfikún ni torí pé Quran ni wọ́n rán níbẹ̀ tòun ti bọ́lá Ọlọ́run ṣe dá wọn lọ́lá ń bẹ̀ bàbá wa ọkọ dí bàbá ṣẹ̀sì kú ni wàláì kò ń ṣe tarapọ̀ màmá ṣẹ̀sì kú ni so tó ń túmọ̀ sí ni pé alhamdulilayi fún family yẹn àwọn gbogbo àwọn ọmọ yẹn kò wá sí eléyìí tó ń fi ẹ̀sìn ṣeré bẹ́ẹ̀ náà tún ná sẹ́sìn látòrí alhaji àgbà chairman wa alhaji abdulfatai bọ́dà wa kamaldeen alhaja mọ́mí wa alhaja bushiro tóbi débi tó parí muhammadu yusuf fún wọn lápapọ̀ kọlọ́run iṣẹ́ tí ọlọ́run ti ní káwọn bàbá ṣe táwọn wá gbé náà kọlọ́run dákun èyí tí wọ́n tún ṣe yìí náà bá a foríjì gbogbo wa bàbá náà bá wa ṣàánú wọn àsìkò sí ìjẹ́ kan tún mọ̀ sí dáadáa so látòrí chairman dé gbogbo wọn náà máa fà bú kẹ́ni kankan wọn náà kó bá a ṣàánú wọn la hawla wala quwwata illa billah. so ẹ jẹ́ ká ṣe ojú òkú sílẹ̀ fún àwọn yẹn láti ti pè wọlé kán bá a dá sétò yìí náà torí pé àsìkò bá wa ṣọ̀rẹ́ níwọ̀n bá díẹ̀ tó kù yìí náà kájọ gbọ́ra wa yé kájọ wò pé kí ló tún kù ẹni tó bá fẹ́ béèrè ẹni tá a fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀bùn ti wà ńlẹ̀ náà lóòótọ́ àkànwò pé bóyá kíní ẹ̀bùn ti wà ńlẹ̀ ṣùgbọ́n kó tó di pé ìpè wa máa wọlé ẹ jẹ́ kí n sọ pé eléyìí látọ̀dọ̀ màmá wa àsọ pé ìdílé Ṣóẹ̀wù ìdílé àdúrà màmá wa alájà Tawakal Ronke Ṣóẹ̀wù àwọn ni wọ́n gbé lélẹ̀ lórúkọ bàbá wa late alájà Abdulrasheed Aileru pé kọ́ lọ́n fọ̀rùn kó bá foríjì wọn kó ṣe wọ́n lẹ́nu ìkẹ́ bẹ́ẹ̀ ni àwọn náà gbélé wa fún wa so ìdílé wọn ni àjogúnbá ni. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh mo kí kàní bẹ́ẹ̀. alhamdulilayi. kí àwọn àlejò wa orúkọ mi ni Muhammadu Jamiu olówólàgbà láti Ọmọwó. náà alhaji Muhammadu Jamiu ó yá ẹ tẹ̀síwájú. ẹ tẹ̀síwájú yá. ẹ̀ẹ́dẹ́ èyí tí mo fẹ́ mú bẹ́ẹ̀ ní ìfẹ́ púpọ̀ ara òun ni pé mo kí sàṣà mẹ́lá káyọ̀ wọn ò ní dàrú pẹ̀lú ògùn Ọlọ́run. Allahumma àmín. gbogbo mo fẹ́ wọn Ọlọ́run àbáwọn fẹ́ gbogbo mo kọ̀ Ọlọ́run àbáwọn kọ̀. àmín. èyí tí mo fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni pé tí bàbá sọ nípa pé Ramadan fún nǹkan tó kó dání yẹn. ṣé àwọn afáwọn aṣojú yẹn pé gbogbo tí wọ́n bá ti ń ṣe tẹ́lẹ̀ lásìkò Ramadan yìí sì wọ́n máa ń ṣe wá síta gbangba wọ́n máa ń ṣe ẹ̀ṣọ́ jọ̀kìnì kan. so àmọ́ tí wọ́n ti pé Ramadan ti lọ kó tí wọ́n ń gbà nígbà tó bá fà lé tí mi ò fẹ́ lọ sí lẹ́sọ̀ kankan tí bá gbọ́ tí wọ́n láti mọ́ọ̀sì kan tí ó lè má ti mọ́ọ̀sì tiwa tí wọ́n ń ṣe lẹ́sọ̀ lọ lásìkò Ramadan náà kọ́ àwọn ìgbà tí mo fi jókòó sílé yìí jẹ́ kí n máa lọ sí jẹ́ kí n ṣe lẹ́sọ̀ àmọ́ tí Ramadan bá ti lọ òwúrọ̀ náà kí wọ́n yé àtọ̀ jẹ́ jìmáàtì kan ṣé ààrẹ gbọ́kọ̀ta lè ta àtìlórí ìlú máa wáyé torí pé ìmọ̀ agbọ́rọ̀ Ọlọ́run máa ń jẹ́ kí ìpadà dé àwọn nǹkan míì ti máa ń ṣe ní báyìí tó dé wà báyìí tó dé yìí ọmọ pàtó èèyàn máa sá fún bẹ́ẹ̀ ni. táwọn ẹ̀dá tó kù tí ó di mímu kì í lọ àpò máa ń ṣe gẹ́tì mi ò kì í lọ bí dágbé ṣe náà ó máa ń ṣe kílọ̀bù àmọ́ máa ń gbé Ramadan ti máa ń ṣe kílọ̀bù àwọn kan táwọn wò ní kílọ̀bù ìkòlù bá wọ́n á sọ̀rọ̀ àti làbàkàtún òótọ́ ni tabaníkà fi agbègbè yẹn wò lóòótọ́ gbogbo wa ṣe Ramadan lecture kìnnìkan tí Ramadan bá ti lọ báyìí òun náà di vim lẹ́ẹ̀kan náà. ní tèmi kan rí sí yẹn sá ni pé ọ̀pọ̀lọpọ̀ àfa náà tábà wo àfa tó ń ṣiṣẹ́ dáwà náà wọ́n náà ní mọ́ṣáláṣí tí wọ́n ní irú èmi mo ní mọ́ṣáláṣí tọ̀dọ̀ tèmi àṣewáṣí ń bẹ̀ mọ́ṣáláṣí ìta mi wọ́n á tún pè wá káàkiri bọ́ torí pé bóyá náfà kọ̀bẹ̀ ló ń ṣe àwọn àfa ṣàpá àwọn olówó náà ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ṣe àwọn èèyàn ló ń gbé kó káàárọ̀ gba àwọn committee àtàwọn societies so gbogbo bọ́n ṣe ń gbé society àtàwọn tó jẹ́ àwọn níjọ alásàlátù náà gbogbo bá ṣe ń gbà àwọn àfa yẹn náà ká máa pè wọ́n ká máa pè mí ò pé a máa pè àfa kan ní ọmọdé pé a ní population tí ò ní ṣe bọ́ àwọn àfa tábàdẹ̀ ní kápá bẹ́ẹ̀ náà láti ṣe náà ká nà gbé síta ó dáa púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ tàwọn àfa kó má kú ó dẹ̀ tún máa ń bọ̀ ọ̀pọ̀ àmọ́ ọgbẹ́ tàbágbé wa jáde lọ́jọ́ láti àwọn èèyàn ní wà bọ̀ à ní wò yẹn ká má wò yẹn ká tí ọkọ̀ gbìyànjú tó pé yóò yí ẹ̀mí bẹ́ẹ̀ ni Ọlọ́run á ṣe ní rọrùn. Salamu alaikum. Salamu alaikum. Ẹ ti wọlé salamu alaikum. Ọ̀dà pé nẹ́tíwọ́ọ̀kì ẹni lọ́dọ̀ tí wọn. Ẹ jẹ́ ká fẹ́ lómi láàyè náà bóyá. Salamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Náà. Abdulghani Abdulrasheed náà sọ̀rọ̀ láti. Stars Abdulghani Abdulrasheed náà. Àkọ́kọ́ mo kí àwọn stars wa. Alhamdulillah. Àdúrà mi fún yín náà ni pé jazakumullahu khairan. ولا لقيتم ما بقيتم ضرا ولا يسبب عشان وإياكم وإياكم جزاكم الله خيرا sir. mo kàn fẹ́ kẹ́ tún gbà wá nímọ̀ràn lórí àwọn kókó méjì kan àkọ́kọ́ ń bẹ̀ àwọn ọ̀kan wà táwọn èèyàn máa fi ń ṣàwàdà tó kù díẹ̀ pàtó ọgbọ̀n ìsọnù díàwẹ̀ látàrí pé
ìbámu bẹ́ẹ̀ni ìtújọ ti kó wàhálà èdè o bẹ́ẹ̀ni ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni pé àárí àwọn mùsùlùmí kódà bí ìjẹta ní ìṣèpá mùsùlùmí kan sọ̀rọ̀ ẹ̀mọ àwọn gbólóhùn tí wọ́n máa ń dáṣà pé ìyàwó mi ní àwẹ̀ ìní àní bí rọmọdán ṣe mi ì lè gba ìyàwó rẹ ni ti di Pọ́ọ̀lù tó bá fi jogún ilé lóhùn ti di Cynthia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà Ọlọ́run dẹ̀ máa múru wọn sìn báwa ṣe ń gbà á ajẹ́ mùsùlùmí àti ọjọ́ Kristian bẹ́ẹ̀ni làwọn náà ń gbà ntí ẹ bá dé àfẹ́ sọ. àwọn ọmọ bóyá Ọ̀ṣun gbèmí ló máa wá jẹ́ báyà bí nǹkan ẹ ṣáà bá wa gbà wá nímọ̀ràn ní àpapọ̀ ìyẹn jẹ́ tí mo fẹ́ sọ. jazakumullahu khairan sa. àmín jazakumullahu khairan jaza ẹ yẹ kí n bẹ̀rẹ̀ látòrí ẹlẹ́ àkọ́kọ́ tó sọ ní pé ńgbà pé àwọn gbólóhùn tí a fi máa ń búra wáyé pé wọ́n ní pé ìwọ ọmọ ìsọnù bí ọgbọ̀n àwẹ̀ yìí pé irú gbólóhùn yẹn kó kù díẹ̀ káàtó pápá tó bá tún wá ń jáde lẹ́nu ẹni tá a pè ní mùsùlùmí báyà tó pọ̀ mọ́ṣẹ́ àbíbí akínní kan. bẹ́ẹ̀ni gbólóhùn yẹn ò dáa àwọn gbólóhùn tí ẹ pọ̀ tá à ń sọ nínú ẹ̀sìn tó pé kọ́lọ́n kó ṣàánú wa ni bọ̀ n tí wọ́n ń sọ lórí english náà pé ọ̀pọ̀lọpọ̀ táyà báyìí di 29 wọ́n gbà pé 29 yẹn ni gbà ìwé tó wà lẹ́yìn ọ̀kan tó fẹ́ fún kùn yìí tó jọ gbà wọ́n pé ẹ̀yọ̀kan ẹni ẹni fìlà but àyè máa fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣeré kò dáa púpọ̀ ṣẹ́rí títí ọ̀rọ̀ pé wọ́n gbàyàwó àwẹ̀ yẹn náà ò dáa àṣàkáṣà ni kódà níbi zaka gan máa ń sọ wọ́n ní zaka kìnnìkan zaka kọ gbàdà mọ́ sí ni wọ́n á fi ṣàwàdà àwọn èèyàn mọ̀ pé ẹ̀sìn ń ṣàwàdà kì í ṣọ̀rọ̀ àwàdà kò ń ṣọ̀rọ̀ àwàdà so gbogbo àwọn jẹ́mọ̀ tí a bá fi ń ṣàwàdà ẹlòmíì ò kàákùn bẹ́ẹ̀ni kò kàákùn ni ó bá ẹlòmíì awọ àrísà ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì kẹ́lẹ́mọ̀ wọ́n jogún ẹ̀ ni bọ̀ àwọn nǹkan tó bá wà fà ṣe ń sọ ẹ̀ náà ni kò ronú sí pé kíni ẹ̀ ní tí ò da ọ̀rọ̀ ẹ̀sìn òfáwà kò fẹ́ eré. wọ́n tún wá mẹ́nu bà pé mùsùlùmí tó yẹ pé ńgbà tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ní pé Ramadan kún bá èmi ò máa ń ṣe muslim tó pé ẹ̀sìn ò dùn lára a ní pé christian dùn wọ́n á ní pé ń sìn kí ló fẹ́ wí christian níjọ́ tí mùsùlùmí bẹ̀rẹ̀ náà ni christian bẹ̀rẹ̀ lẹ́ǹtì náà pé ṣé ó wàá sọ pé ọ̀ṣun gbé mi ní ń sìn ní mi ṣe gbà kọ́kọ́ bó o bá gba Ramadan ó ṣàdẹ̀ gba lẹ́ǹtì so irú àwọn bẹ́ẹ̀ tó pé ṣe ní àwẹ̀ máa ń dẹ́rù bá wọn ó gbà pé tí n bá jẹun ó dín dín wákàtí mẹ́wàá méjìlá. àwọn tó ń parọ́ sàmúra ń kọ́ sà. ẹlòmíràn sọ pé òun ní ọ̀sà. òun ní nǹkan kan kò dẹ̀ ní nǹkan kan. kò dẹ̀ ní nǹkan kan. so kọ́lọ̀ ìyẹn gbogbo yẹn àyà kan wà ní Al-Qur'an tó yẹ kó wọ́n ní ashaddu àyà fil Qur'an Ibn Abbas ló tú àyà yẹn fún wa pé gbogbo ẹni tó mọ̀ fàwẹ́lẹ̀ ṣe pé àwa tó bá purọ́ àwọn onídàájọ́ pẹ̀lú yẹn àwọn ọmọ ẹnìkan ṣe pọ̀ tó ń mọ̀ pé kí ni òun sì lè gbà wọ́n yẹn wọ́n ní la yazukuna fiha bardan wala sharaban lálùkìyàmọ̀ gbogbo àwọn tí wọ́n gbàwẹ̀ tí wọ́n sá fáwọn ṣẹ́ ẹ̀sìn láyé wọn ní rí tọ́wò in tó jẹ́ nǹkan tútù in tó jẹ́ nǹkan rẹ̀ ń gbẹ fiha bardan wala sharaban illa hamiman wa gassaqa hamiman wa gassaqa Ọlọ́run ló sọ pé ẹ̀jẹ̀ wọ́n ju option méjì ni ìdá pé omi gbóná tí wọ́n da ẹ̀gúnsí gasako àbí ọyún tó rò pọ̀ mẹ́jẹ̀ lọ́pṣọ̀n tàbí ẹmú kan ní méjì torí pé igbá rẹ̀ láyé ẹ̀kọ́ nígbà láyé so Ibn Abbas sọ pé ashaddu àyà fil Qur'an nínú àyà tó le jù náà àyà Qur'an so gbogbo ẹni tí igbá rẹ̀ àti sọ́kà kí ni wọ́n ṣe wọn àtúntò tó mọ̀ òkè ń gbá rẹ̀ kódà bí wọn àfa tí wọ́n ń sá sábẹ́ bẹ́ẹ̀ náà Olúwa kó ṣàánú Allahu musta'an. Assalamu alaikum warahmatullah. Ajá Miriam olówó lágbà náà. tó. tí Ramadan ò bá dé mi náà ka ọmọ ìpè bọ́ tó ṣe jẹ́ ìṣàlọ́ gbogbo nǹkan tí mo bẹ̀rẹ̀ lọ́dọ̀ lọ mọ̀ pé ọ̀wọ́n náà wá ṣe fún mi. tí wọ́n jẹ́ kí ọmọ alẹ́ tó ní Ramadan yìí tí ọba tó wọ́n lọ gbogbo Ramadan kó wá fún wa bàbá tó wọ́n lọ yìí padà máa ń dé eré tí mo ṣe wà ní mo lè díẹ̀ mo máa gbọ́ lẹ́kṣọ̀ gbogbo nǹkan tó ń bí mi gbogbo ẹ̀ ló máa rò táwọn àfáà bá lè máa ṣe bẹ́ẹ̀ fún wa kó máa fi lẹ́kṣọ̀ wá bíbá lẹ́yìn Ramadan pẹ̀lú Ramadan bá ti kú ọ̀lẹ́ báyìí gbogbo nǹkan yẹn ó ti kú ọ̀lẹ́ ni táwọn tó wà lókè bá lè gbà mójútó ẹ̀yin náà ẹ̀bẹ̀ lọ́hùn nínú àwọn tá a sọ ni ẹ̀bẹ̀ lọ́hùn kẹ́ máa bá lọ bẹ́ẹ̀. ok. bẹ́ẹ̀ ni pé ok àwọn èèyàn ẹlòmíín tí wọ́n mọ̀ sí Ramadan máa dáná igi ṣé èèyàn lè mú lẹ́nà ọ̀nà sí yẹn ẹni tó máa ń gbà yẹn tí ó lè fi dáná gẹ́gẹ́ bí mùsùlùmí kó fi dáná sáré. ìbéèrè a máa fún nígbà míì ìbéèrè náà ni lọ́dọ̀ ẹni tó béèrè ẹ̀.
wọ́n sọ ìṣesí wa òun náà la ṣe nínú àwẹ̀ nísìn àwọn kálukú ti fìbínú lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe bọ́lọ̀ ẹ mọ́ra yín lẹ sọ́ra yín ẹ ti wá mọ ibi tí ẹ kù sí yẹn ẹ tí ní ara yín lórí ẹ̀ kọ́lọ́n kó fún yín ní ìkápá sómi yẹn àdúrà tá a ṣe lẹ́ẹ̀kan yẹn náà ẹ̀ náà Allahumma a'inni ala dhikrik wa husni ibadatik so ká máa ṣe ní àdúrà ká bẹ lọ́hùn fún so gbàtẹ́yìn tí mo bí tẹ́ kù sí yẹn náà ẹ wà bẹ lọ́hùn ẹ má bàa fakàn bẹ ibà yín bẹ lọ́hùn lórí ẹ̀ Ọlọ́run ò ṣe ní rọrùn ká musa láìlọ́ọ̀nù ká fi. láìlọ́ọ̀nù tí wọ́n ń sọ ni láìlọ́ọ̀nù tí ó ní dry gin àwọn dry gin. ìyẹn rí lẹ́lẹ́ wàá fẹ́ dáná ìyẹn ò ní kankan ṣe pọ̀ tẹ́ ẹ bá ti ìtí ò dáa ni kí ẹ borí kẹ wá lọ lé ọtí kẹ ló máa ṣá torí àwọn àyè kan àtàwọn gbọ́dọ̀ bá mùsùlùmí bẹ tí ò gbọ́dọ̀ gbéyàn débẹ̀ bọ ẹrí ládùúgbò àbí ó fẹ́ káàkiri wọn wá ṣàájọ gbígbà tí wọn ṣàwọn ké táwọn máa ń ṣàwọn bá ti pé wọn fẹ́ lò náà ni ẹ ṣà ẹ fi dáná fi yín nìyẹn kò ṣe pé ẹ fi kò ṣe pé ṣe lọ́lọ́ tẹ́pẹ́ ẹ ṣà ẹ wá tún lọ ń tà ó ti fi ń ṣe business. ó ti fi ń ṣe business yẹn tó ń súnmọ́ sí pé ẹ̀yin náà ń ràn wọ́n lọ pé ká máa mú ọtí yẹn lọ nìyẹn bọ ẹ ṣà nǹkan yẹn ẹ kàn fi dáná kódà kódà èmi rí nínú làákàyè tèmi pé nínú dáwà náà ni torí pé lómi tó bá rí àwọn nǹkan yẹn tó sì kan ó gbá irú ọtí wo lélẹ̀ kò fẹ́ mú tẹ́lẹ̀ ó lè ta bí ìjẹsà lọ ra irú ọtí bọ̀ tẹ́ bá yẹ bá pàkì òtẹ́yìn dá sí náà ó lè má rí so Ọlọ́run sàn. àsìkò bá aṣọ rẹ lórí ètò yìí pẹ̀lú ogun ọ̀rọ̀ torí pé ó wù ní ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n Yorùbá ní òǹfààní fún ní oúnjẹ gbogbo àwọn tó ti pè wá sórí ètò yìí pàápàá jùlọ Ustaz Abdulrasheed Abdulgani Ustaz Muhammadu Jami olówó lágbà àti Haji àwọn pẹ̀lú ògo Ọlọ́run ẹ jẹ́ kí n wo àti ìlọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tán fún wa nínú ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà torí pé àyín ti di kọ́sítọ́mà pẹ̀lú ògo Ọlọ́run ẹ jẹ́ kí n pè yín bóyá tó bá di lọ́la lórí ètò àá sọ pé nǹkan báyìí kẹ́ wá gbà lórí ètò wa pẹ̀lú ògo Ọlọ́run torí pé ẹ̀yin náà dẹ̀ jẹ́ kó sú wa tí ò bá sí bá a sè kò ní sí kò sí bá a lánà nínú ẹ̀ o sọ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run akẹ́yìn púpọ̀ kọ́lọ́n bá a kí Ustaz wa tó pàṣípò bá aṣọ rẹ màá fún ilé ọkàn nínú kínní iléeṣẹ́ Aspira Nigeria Limited ló máa ń ṣe ó ṣeéṣe ká ti máa rí níta tẹ́lẹ̀ ṣùgbọ́n ká má kọ̀ bí ara sí ṣùgbọ́n iléeṣẹ́ tó pójú owó ni màá fún ilé ẹ̀kún kẹ́kẹ́ lọ tẹ́sítì ẹ̀ náà pẹ̀lú ilé náà máa fún yín nìkan náà láti lè ṣe Aspira Nigeria Limited náà ni gbogbo tó bá ṣe nílé iṣẹ́ wọn nǹkan tó pójú owó gbà ni máa fún ilé náà kan fún àwọn ìyá wa kan fún máa dáná nínú ilé nínú nǹkan táwọn bàbá wa gbé wá àwọn bàbá Ajágilé oní alágbó ọmọ wọn ní ká fún wọn ní sẹ̀mù máa fún yín ní sẹ̀mù kan máa fún yín ní àgbo torí pé á jẹ́ kí ara yín tún ya gbagigbagi ó ti jùbá ní tó bá ti ṣojú ẹni kì í túnṣe yẹn ni wọn kọlọ̀ lákùnjọ bá a ṣe ní rọrùn jazakumullahu khairan eré la fi máa ṣe lọ lórí ètò pẹ̀lú ògùn tó bá ti di lọ́la ajẹ́ká ti jọ pàdé láàrin aago 6 ṣaago 7 lójoojúmọ́ nínú Ramadan bá ti máa bá lọ nìyẹn kọlọ̀ lákùnjọ lára ń tán sọ náà ni pé tí Ramadan bá parí náà irú ètò yìí náà kó máa tẹ̀síwájú so gba àwọn tó ń ṣe onígbàwọ́ ètò inú mi dùn pé wọn náà ń gbọ́ kọ́lọ́n á jẹ́ kó máa tẹ̀síwájú torí pé owó ńlá ni ṣùgbọ́n lọ́wọ́ á ṣe lọ́rọ̀ ẹbí ojoojúmọ́ bó jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ kó máa wáyé bẹ́ẹ̀ wàláì Ọlọ́run á ṣe ní rọrùn pẹ̀lú ògo Ọlọ́run jazakumullahu khairan ilal amam insha Allah wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. iléeṣẹ́ the Bass Oil and Gas ní kẹ́ ẹ gbà lọ tẹ́ bá fẹ́ ra epo pẹtiró dísù àti ọ́ìlì lóríṣiríṣi tó sì jẹ́ ojúlówó ní the Bass Oil and Gas àwa kì í yí mítà wa o torí pé a ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn bákan náà látún ní the Bass supermarket àti the Bass plaza ní the Bass supermarket onírúurú nǹkan lẹ́lẹ́ rírà níbẹ̀ àwọn nǹkan bíi the Bass oil oyin gidi aqua Bass table water òmùmọ̀ ẹlẹ́rìndòdò juice lọ́lọ́kan òjọ̀kan indomie noodles ice block àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtúnṣe POS service fáwọn èèyàn tó bá fẹ́ gbọ̀wọ́ iléeṣẹ́ the Bass Oil and Gas àti supermarket àti the Bass plaza wà ní number 1 Alhaji Jogbo street ládojúkọ báńkì UBA Awókọ̀yà road Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn àti ní ẹ̀ka nínú ọgbà taswed ní Ìjagun nípínlẹ̀ Ògùn nílùú Èkó àwa ládojúkọ Mayfair garden ojú ọ̀nà márosẹ̀ Èkó sí Ẹ̀pẹ́ Ìbàjò Lẹ́kì Àwòyàyà nípínlẹ̀ Èkó ẹ tún lè pe àwọn nọ́mbà yìí 08095672510 àti 08057125718 níléeṣẹ́ the Bass Oil and Gas ìbẹ̀rù Ọlọ́run la fi ń ṣiṣẹ́. Hello? Grandpa, when are you coming to visit us? Who is going to wake everybody up for sahur if I leave? Don't worry, my son. I will be fine. Hello? Who is going to wake everybody up for sahur if I leave? Mommy, we did not see Sauma today. Who's Sauma?
Bye.